ǹjẹ́ ẹ rántí àwọn ọkùnrin méjèèjì yìí? ṣé ẹ sì mọ ìdí rẹ̀ tí àwọn méjèèjì fi ń bára wọn jà? ìyẹn ọ̀rọ̀ ọjọ́ míì. ṣé ẹ rántí orin tí Dino Melaye kọ fún Yahaya Bello lọ́jọ́ tó ti pẹ́ sẹ́yìn? ìkéde ẹnu ọjọ́ mẹ́ta yìí pé wọ́n ń wá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi Yahaya Bello ló tún wú orin ọ̀hún síta. orin ọ̀hún rèé o. Yahaya Bello máa ṣẹ̀wọ̀n lẹ́yìn ìjọba àìló. Yahaya Bello máa ṣẹ̀wọ̀n lẹ́yìn ìjọba do you know. mo lérò pé ẹ rántí ṣàdédé ní àwọn EFCC ni wọ́n dé o, àmọ́ gómìnà tó wà lórí oyè lọ́wọ́ ní ìpínlẹ̀ Kogi òdòdó kò jẹ́ kí wọ́n rí gómìnà tẹ́lẹ̀ mú. òun àti àwọn ọlọ́pàá ni wọ́n dènà àti jẹ́ kí EFCC mú gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ Kogi ọ̀hún Yahaya Bello. àmọ́ o, amòfin àgbà pátá lórílẹ̀‐èdè wa Nàìjíríà títún ṣe mínísítà ètò ìdájọ́ ti pàṣẹ ọ̀rọ̀ pé kí ẹnikẹ́ni má ṣe di iṣẹ́ àwọn tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lọ́wọ́. àfúrásì ni Yahaya Bello pé wọ́n fi ẹ̀sùn kàn án, wọ́n sì fura pé ó pa owó ìlú ní pọ́npọ́, ó rọ́wọ́ ìlú mi tó ń lọ sí 80.2 billion naira. owó ìpínlẹ̀ Kogi. kí ni ẹ rò lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí? gómìnà ìpínlẹ̀ Kogi òdòdó, gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ Yahaya, mínísítà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Dino Melaye. ṣé kìí ṣe pé ọ̀rọ̀ Dino Melaye ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀? ibo lẹ rò pé ọ̀rọ̀ ọ̀hún máa já sí? ẹ fi èrò yín ránṣẹ́ sí comment section. ẹ ṣeun.